Ẹ̀yin èèyàn ilé wo lẹ ṣe dáadáa la bá yín, ṣé àlàáfíà ni ẹ wà, gbogbo lé ń kọ́? Gist tèní òun ni nípa Ọ̀ṣọ́sí festival. Èyí tí kábíyèsí tó invite Queen Naomi yí pé kí wọ́n wá jọ lọ sí ibi festival yìí. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọ́lá, mo kí yín káàbọ̀ sí Máṣọ́lá Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà, gbogbo lé ń kọ́? Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè aláàánú á wà pẹ̀lú yín o. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe mọ̀, Yorùbá ni mo máa ń sọ lórí channel mi nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti ìṣe wa. Ẹ̀yin èèyàn ilé, ẹ subscribe, ẹ tẹ notification bell. Ọ̀fẹ́ ló bá dé, kò ná yín ní nǹkan kan. Tá bá ti post any gist, ẹ máa rí. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká jọ wọ inú gist tèní. Ṣé ni láàánú pé ńgbà tí kábíyèsí ránṣẹ́ sí Queen Naomi fún festival yìí, Queen Naomi ò yọjú o. Ẹ mọ̀ pé Queen Naomi ti sọ fún kábíyèsí pé tí àwọn olórí yìí ò bá kúrò nínú palace, àwọn ò ní wá sínú palace. Ẹ̀yin èèyàn ilé, nígbà tí Queen Naomi tí wọ́n yọjú yìí, àwọn elder tí wọ́n like Queen Naomi yìí wọ́n fi sọ́wọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa èyí pé ní ọdún Ọ̀ṣọ́sí, èyí tí kábíyèsí invite Queen Naomi pé kí wọ́n wá, wọ́n ní Queen Naomi ò yọjú. Wọ́n ní Queen Naomi disrespect kábíyèsí, wípé kábíyèsí ò dẹ̀ rí nǹkan kan sọ sí. Bí wọ́n ṣe ní ìgbéraga tí wọ́n bọ̀wọ̀ fún kábíyèsí, gbogbo ẹ̀ ni àwọn elder yìí sọ pátápátá. Wọ́n ní gbogbo ayé ló nífẹ̀ẹ́ Queen Naomi, torí ẹ̀ ni Queen Naomi fi ń gbéraga. Kò má sí nǹkan táwọn elder yìí ò sọ tán nípa Queen Naomi. Ẹ̀yin èèyàn ilé, so gbogbo ìgbà ni àwọn elder yìí ló máa ń sọ̀rọ̀ wípé Queen Naomi disrespect kábíyèsí. Kábíyèsí á invite wọn wípé kán wá fún anniversary, wọn ò ní show up. Wípé kábíyèsí wọ́n ní láti ṣe nǹkan kan lórí ìwà Queen Naomi. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká kọ́kọ́ wò báyìí náà. Nígbà tí kábíyèsí ní kán wá fún festival kan ṣe, number one, àwọn olórí ṣì wà nínú palace. Ṣé kí wọ́n wá sí inú palace pẹ̀lú àwọn olórí ni kí wàhálà tún bẹ̀rẹ̀? Queen Naomi tí wọ́n mọ̀, tí wọ́n ní àwọn ò wá sínú palace, wọ́n mọ̀ nǹkan tó tán rí nà. Ẹ̀yin náà mọ̀ pé wọ́n lè gbé Tádéníkáwò wá sínú palace yẹn pẹ̀lú àwọn olórí yẹn nínú palace, nítorí pé safety Tádéníkáwò ni wọ́n ń jà fún. Àwọn elder tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀, wọn ò mọ̀ nǹkan tí Queen Naomi ń feel. Ẹni tójú ẹ̀ rí nǹkan, òun ló lè ṣàlàyé nǹkan tójú ẹ̀ rí. So àwọn náà ṣe bọ́nà ọmọbìnrin. Tó bá jẹ́ pé ọmọbìnrin wọn ni Queen Naomi, ṣé wọ́n á máa fẹ́ kí irú nǹkan báyẹn ṣẹlẹ̀ sí wọn? Ìyẹn bẹ́ẹ̀. Ìkejì tí mo fẹ́ kẹ́ ẹ wò ni pé kábíyèsí wọ́n mọ inú àwọn elder yìí. Wọ́n mọ èyí tó nífẹ̀ẹ́ àwọn dénúdénú, wọ́n dẹ̀ mọ èyí tí ò nífẹ̀ẹ́ wọn dénúdénú. Ẹ wò recently èèyàn kan sọ lórí gist mi wípé Queen Naomi, àwa blogger là ń ba Queen Naomi jẹ́, à ń support Queen Naomi, wípé Queen Naomi ó ń tẹ́jú àwọn ènìyàn tó wà ní Ifẹ̀, ó ń tẹ́jú wọn mọ́lẹ̀, kò respect àwọn elder, kò respect. Ẹ̀yin èèyàn, ẹ máa ní ìbẹ̀rù Ọlọ́run o. Ẹ máa ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹni yìí ẹ ló ń tọ́jú àwọn elder mọ́lẹ̀. Ọjọ́ wo lẹ rí tí Queen Naomi sọ̀rọ̀ rí? Láti ọjọ́ tí wọ́n ti ń bully Queen Naomi nínú palace yẹn, táwọn elder yìí ń bú wọn, tó ń sọ̀rọ̀ oríṣiríṣi sí wọn. Ọjọ́ wo lẹ rí kí Queen Naomi sọ̀rọ̀ rí àbí kó fún wọn létí? Queen Naomi ò ń sọ anything. Nǹkan tí wọ́n dẹ̀ fi bẹ̀rẹ̀ sí bully Queen Naomi nìyẹn, nítorí pé wọ́n rí pé wọn kì í sọ̀rọ̀ ni. Ṣé ẹ lè bá Mariam àbí olórí Ronke dán ogun nǹkan tẹ́ ẹ̀ ń dánwò pẹ̀lú Queen Naomi yìí wò? Ẹ lè bá wọn dánwò náà, because ẹ mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n. So nítorí pé èèyàn kì í wá ń sọ̀rọ̀, ẹ wá ń bẹ̀rẹ̀ sí
take advantages ẹ máa sọ̀rọ̀ sí anyhow. Kí ni ọmọbìnrin yìí ṣe fún yín náà ìyẹn ẹ̀dá? Ṣé nítorí pé kò kí ń kó owó sápò yín bí àwọn Mariam àtolórí Rónkẹ́, ìtorí ẹ̀ lẹ fi dójúlé Queen Naomi? Ó dà, gbogbo nǹkan tẹ́ ń gbà lọ́wọ́ àwọn ìyàwó tó kù, ọjọ́ kan ni gbogbo ẹ̀ máa tán náà. Ẹ máa jẹ tán náà ni. Kò sí nǹkan tẹ́ ẹ jẹ tẹ́ ẹ ní jẹ tán. Ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run ló yẹ ká ní. Ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa arábìnrin yìí anyhow. Ó proud. Kí ló dé tán tẹ́ fi sẹ́ pé Queen Naomi proud nà? Ìdí tẹ́ fi sẹ́ pé Queen Naomi proud kò yé mi. Queen Naomi tó yẹ pé wọ́n ní respect láyé àti lọ́run lẹ ló proud. Nígbà tẹ́ bá ti rí ọ̀rọ̀ sọ, ìsọkúsọ lẹ máa sọ. Woman yẹn ni àwọn ń gbìjà Queen Naomi. Wáyé tí mi ní gbìjà Queen Naomi? Látọ̀ọ́lọ́ tí ń bú Queen Naomi ṣe rí kí Queen Naomi sọ̀rọ̀. Queen Naomi ò sọ̀rọ̀. Tó bá jẹ́ pé Queen Naomi sọ̀rọ̀ ni tó yẹ pé wọ́n ń gbìjà ara wọn, mi ò ní jáde fún Queen Naomi ni mi ní sọ ọ̀rọ̀ kankan. Ṣùgbọ́n Queen Naomi ò sọ̀rọ̀ kankan. Gbogbo ọmọ wọn ń búlì obìnrin yìí, wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Queen Naomi. Queen Naomi kò láwọn ẹyọ kan báyìí, kò jáde, kò sọ nǹkan kan. Wọ́n ní kábíyèsí lé àwọn ẹ̀dá yẹn dànù ni o. Ìpè láyéláyé wọn kọ́ máa ever sọ̀rọ̀ ń pa ìyàwó àwọn báyẹn mọ́. Inú mi ti ẹ̀dùn tí kábíyèsí lé wọn dànù. Nítorí pé àwọn ẹ̀dá yìí wọ́n lè da pálásì rò. Wọ́n lè da pálásì rò. Báwo ni ẹ ṣe máa sọ̀rọ̀ sí odindi queen báyẹn? Nǹkan téèyàn máa ń ṣe láyé ó yẹ kéèyàn níbẹ̀rù Ọlọ́run. Kí ló dé? Ẹ̀yin náà ṣàbímọ obìnrin. Ẹ̀dẹ̀ ní expect pé kọ́mọ obìnrin yín kó má ní fọkànbalẹ̀ nílé ọkọ. Ẹ fi Queen Naomi sílẹ̀, jẹ́ kó gbádùn ara wọn. Ẹni tó bá jìyà dandan ni kó gbádùn tó bá yá. So bí gist ṣe lọ nìyẹn èèyàn mi. Wọ́n ní kábíyèsí lé àwọn ẹ̀dá yẹn jáde ni o nínú palace wọn pé kó má bá wọn sọ̀rọ̀ anyhow mọ́. Kó má sọ̀rọ̀ ìyàwó àwọn anyhow mọ́. Ọlọ́run Elédùmarè á gbọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi o. Á dúró tì yín, á gbọ́ ọ̀rọ̀ yín. Ní agbára Ọlọ́run, òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.